ọ̀dọ́ dẹ̀ ni so èèyàn mélòó ló fẹ́ ṣerú ẹ̀ bó sacrifice fún rẹ̀ pé òun á ṣe pé òun ò ní gbé gbàgbó mọ́ but òun á ṣe olórí adélé kí gbogbo ẹ̀ lè lọ déédéé kó lè lọ létòlétò fáwọn indigenous people ni wá sovereign people ni wá ethnic nationalist ni wá wípé ká kúrò nílẹ̀ Nàìjíríà a dẹ̀ ti kúrò ní November 2022 ní èní tó jẹ́ ọjọ́ 12 oṣù kẹrin 2024 ìyẹn jẹ́ April 12th 2024 ìpè ní èní pé ká kúrò pé ayé sọlẹ̀ sórí ìsọmi tí ò rí pẹ̀lú agbára tọ́lọ́run fi ta sánmọ̀ bí ẹni taṣọ pẹ̀lú agbára tọ́lọ́run fi dá ọ̀run méje lẹ̀ méje ayé àti ogun tó wà nú ẹ̀ pátápátá tó ní ohun òṣùpá ìràwọ̀ kó máa ṣe ìmọ́lẹ̀ ayé òkúta iyebíye kó máa ṣe ìmọ́lẹ̀ ìsàlẹ̀ èmi Modúpẹ́ Abíọ́lá mo proclaim sovereignty Democratic Republic of the Yoruba ní èní ọjọ́ Jímọ̀ ọjọ́ 12 oṣù kẹrin 2024 láti èní lọ ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba tiẹ̀ ó bẹ̀rẹ̀ ìlú tiẹ̀ ó become newest nation in the world káàkiri àgbáyé Yorùbá ó dorílẹ̀-èdè tẹnikẹ́ni ò takò tẹnikẹ́ni ò sọ pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ni ó ṣe bẹ́ẹ̀ ni ó ti wá sí ìmúṣẹ àṣẹ tọ́lọ́run fi dá ogun tó dá tó ní kó máa bẹ ó sì ń bẹ àṣẹ náà ọmọ Yorùbá ní èní Democratic Republic of the Yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba adélé ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ agbára ìjọba ẹ̀ láti èní lọ. Èmi Modúpẹ́ Onítìrí Abíọ́lá mo tún sọ lẹ́ẹ̀kan sí ọmọ Yorùbá indigenous Yorùbá descent ni mí ọmọ Yorùbá ni mí opó olóògbé MKO Abíọ́lá ni mí ọmọ Onítìrí Èkó ni mí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ èmi ni pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìkú pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìrí pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní ìpẹ̀kun pẹ̀lú agbára tọ́lọ́run fi ń jẹ́ àìní òpin pẹ̀lú agbára ìyìn ògo ọlá Ọlọ́run ní èní mo proclaim ilẹ̀ Yorùbá mo issue proclamation notification publication annunciation pronunciation sovereignty Democratic Republic of the Yoruba láti èní lọ Democratic Republic of the Yoruba ó di nation ó ní sovereignty ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe ìjọba ẹ̀ láti èní lọ bẹ́ẹ̀ ló ṣe rí o kò yí padà àwa sọ pé gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé wípé kán mọ̀ wípé Democratic Republic of the Yoruba is a new nation newest nation in the world number 55 in Africa our indigenous people mo kí wa pé a kú oríire ọjọ́ òní nítorí Ọlọ́run ṣàánú fún wa torí Ọlọ́run àánú ẹ̀ dúró títí nínú ayé wa àárẹ̀ àánú gbà a ṣe declaration níjọ́ Sunday November 20 2022 a ṣe reclamation níjọ́ Sunday December 18 2022 pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ìjẹ́kan Ọlọ́run a ṣe proclamation ní èní Friday April 12 2024 pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ó ti wá sí ìmúṣẹ o ìjọba adélé ti bẹ̀rẹ̀ kò sí tó yí padà mọ́ ọmọ Yorùbá ò bójú wẹ̀yìn mọ́ wájú ní òkè là ń lọ lórí ilẹ̀ alàyè yìí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run àti ní sovereignty wa àti bẹ̀rẹ̀ ìjọba wa Ọlọ́run ti ṣàánú fún wa àti rí àánú gbà mo congratulate gbogbo ọmọ Yorùbá o gbogbo indigenous Yorùbá people pátápátá IYP ti Democratic Republic of the Yorùbá mo kí wa a kú oríire Ọlọ́run ṣàánú fún wa àárẹ̀ àánú gbà ká máa ran Ọlọ́run nígbà gbogbo ká máa fọpẹ́ ká máa fi ìyìn fọ́lọ́run gbogbo ìgbà tá a bá ti ń rí àwọn nǹkan tó dáa tọ́lọ́run ṣe fún wa ẹ jẹ́ ká máa yin Ọlọ́run ká máa fọpẹ́ fún Ọlọ́run ní gbogbo ìgbà ṣẹ́ra ọmọ Yorùbá IYP àǹfààní tó pọ̀ gan-an a máa bẹ̀rẹ̀ sí rí ní kíákíá oríṣiríṣi oore nǹkan tó dáa lákọ̀ọ́kọ́ àwọn nǹkan kan wà tó yẹ pé tí àwọn ọmọ IYP tán bá gbé wọ ilẹ̀ Yorùbá duty free ni o gbogbo ẹ̀ la ṣì máa ṣàlàyé gbogbo bá ọmọ Yorùbá ṣe máa rí owó láti fi ṣe business láti fi ṣoko láti gbogbo ẹ̀ la ṣì máa ṣàlàyé gbóore tó pọ̀ ó ń bọ̀ fáwọn ọmọ Yorùbá torí a ti ní control over resources wa a ti ní control over destiny wa pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run a pé gbogbo ìlú lágbàáyé kí wọ́n mọ̀ wípé Yorùbá ó ti di Democratic Republic of the Yoruba the newest nation in the world àti dorílẹ̀-èdè o so long live IYP long live DIY Democratic Republic of the Yoruba kọ́lọ́n kó bless kọ́lọ́n kó ṣàánú orílẹ̀-èdè Yorùbá tiwantiwa God bless Democratic Republic of the Yoruba God bless indigenous Yoruba people ẹ ṣé mo dúpẹ́ thank you God bless.